gbèdò kó tojúlùmọ̀ àsìkò tó ètò tó gbajúgbajà lágbo òṣèlú àwọn ọ̀jọ̀gbọ́n bẹ̀ níkàlẹ̀ tẹ́tí gbọ́ wọn yóò dá. kò ní ṣàìdá yóò dá kò ní ṣàìdá ètò yìí tún ti dóde lágbo òṣèlú nítùngbà ọ̀rẹ́pọ̀ 9 FM ńlá fìkàlẹ̀ sí tọmọdé tàgbà ó yá ẹjẹ́ àjọgbọ́. ètò tó gbajúgbajà lágbo òṣèlú àwọn ọ̀jọ̀gbọ́n bẹ̀ níkàlẹ̀ tẹ́tí gbọ́ wọn tẹ́tí gbèdò kó tojúlùmọ̀. oníṣẹ́ ti mú jòkó ṣẹ́ ti mú kalẹ̀ lágbo òṣèlú ti dé ọ̀nàrẹ́bù ayọ̀bámi ọmọ akínrìn adé ètò ní lágbo òṣèlú nítùngbà FM ẹjẹ́ àtúnjọ gbọ́ ẹ lọ gbé jòkó kẹ́mù sí tì kẹjẹ́ àjọ gbọ́. para fún oyin yóò dá yóò máa dẹ̀ dá iṣẹ́ ìríjú yóò dá yóò mọ̀ dẹ̀dá yóò dá kò ní ṣàìdá. kí ni lọ́tẹ̀ tó ń bọ̀ yìí lágbo òṣèlú àwọn ará ìlú ti tẹ́tí sílẹ̀ ẹ sọ fún wa. àwọn aráàlú ti ń tẹ́tí sílẹ̀ wọ́n tó fẹ́ gbọ́ wa ètò tí wọ́n fẹ́ gbọ́ ní lágbo òṣèlú nílé olóko lẹ́yìn yódi wọ́n ti mú kalẹ̀ wọ́n ti gbé sí tì wọ́n fẹ́ gbọ́ wa ètò sáni lágbo òṣèlú ẹjẹ́ á gbọ́. ló wá dé kọ́mọ ìyá má ṣe dára mọ́ torí òṣèlú onírìsì gangan báwo la ti ṣe o. tí ọmọ ìyá ò bá mọra ọmọ lágbo òṣèlú tí bàbá ò mọ ìyàwó ẹ̀ mọ́ nítorí òṣèlú tọmọ gan sọ pé dádì náà mi ò lè gbà yẹn ẹ lè force mi láti ṣẹgbẹ́ kankan lágbo òṣèlú níbo la wá ń lọ òṣèlú nàìjíríà níbo la ń rè òṣèlú nàìjà níbo la ń lọ ó tún ti ń kànlẹ̀kùn gbọ̀n 2023 wọ́n ní èrò ńlọ́bẹ̀ẹ́ gbẹ̀gìrì Yorùbá ló sọ bẹ́ẹ̀ o èrò ńlọ́bẹ̀ẹ́ gbẹ̀gìrì wọ́n ní kógó lọ́wọ́ alágogo èdè àìmọ̀ tó dé lónìí o dùgbẹ̀dùgbẹ̀ rèé òun akèrègbè lórí ètò yìí náà ní lágbo òṣèlú ayọ̀bámi yìí rẹ̀ ọmọ akérèyìn àdèròsọ́lọ́ arákọ̀ọ́sọ ọmọ yẹ̀wò ológun mo dé o àtúngbé tuntun dé lónìí lórí ètò yìí náà ní kọ́lọ́mọ bá mi ká lọ o ọlọ́run ìwọ ló wà níwájú mi ìwọ ló wà lẹ́yìn mi ìwọ ló wà láàrin tí n bá wà pọ̀ tó mi ìwọ ló wà ńbẹ̀ tí mo wà pọ̀ sí mi ìwọ ló wà ńbẹ̀ ìwọ náà ló ń jẹ́ èmi ni tó fi mí lọ́kàn balẹ̀ pé go ọ̀hún sọ̀hún kò sẹ́lómi ẹ̀ta tó wà ní lẹ́yìn rẹ̀ ọlọ́run lẹ́yìn rẹ̀ ìwọ náà ni lẹ́yìn rẹ̀ ìwọ náà ni lẹ́yìn rẹ̀ ìwọ náà ni kò sẹ́lómi o àfiwọ́ kábíyèsí ọlọ́run ọba ẹ kú lẹ́wọ́ bí jẹ́ ti ń gbọ́ mi lọ́sàn-án tòní lórí ètò lágbo òṣèlú nílé iṣẹ́ Tùngbà 100.9 FM níbẹ̀ la gàtẹ́ sí o tá a fi kalẹ̀ sí o tẹ̀ tí ń gbọ́ wa káàkiri àgbálá ayé ẹ lọ darapọ̀ mọ́ wa báyìí lọ́wọ́lọ́wọ́ lórí Facebook yín Tùngbà FM live ẹ tún subscribe ẹ subscribe ẹ tún lọ bá wa pàdé lórí YouTube yín lórí YouTube yẹn tẹ́ bá lè subscribe tán àbẹ̀ ṣe ń wé ọ̀fẹ́ ni o ẹ lè onú ọ̀fẹ́ ni ẹ lè onú ọ̀fẹ́ òní lórí YouTube wa ẹ káàsán sá ẹ káàsán mọ̀ ẹ káàsán gbogbo jẹ́ ti ń gbọ́ mi kẹ́mi ọ̀jẹ̀dìran lọ́wọ́ bọ́tìnì lónìí akúkú ẹ̀ka lẹ̀ for today wọ ẹ sì bí ọmọ àlọ́ lónìí sọ àmà ẹnu iṣẹ́ rẹ̀ wá o ẹnu iṣẹ́ ló wà lónìí trout ní òní ilẹ̀ ẹ̀ mọ̀ gbọ́ àmọ̀ wọ́n ní fò gan crossover ni. bákan náà Sodiq Akébólú òun ló ń jẹ́ kí ẹ mọ̀ gbọ́ wa kẹ́ tó mọ̀ wò wá live and direct lórí WhatsApp yín ni lórí Facebook yín ni lórí Instagram yín ni lórí YouTube yín ni Sodiq ló ń tẹ̀ báyìí o ọmọ Akébólú agbálọ́wọ́ Ọlọ́run tó gbogbo báyìí àjọkò kí a parí ẹ kú lẹ́sẹ̀ kú lé mọ́ o ẹ jẹ́ mọ́ dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdálẹ́sẹ̀ Tùngbà 100.9 FM fún ìtẹ̀síwájú tá à ń rí níléeṣẹ́ lójoojúmọ́ ẹ tó kí wàá kú oríire o kí wàá kú oríire Tùngbà FM a kú oríire àwa náà kọ́ Ọlọ́run ni wípé àwa kọ́ Ọlọ́run ni àwa kọ́ Ọlọ́run ni tí ò bá yé yín dáadáa ẹ lọ wo the law of broadcasting ní Nàìjíríà ń bí kẹ́ ẹ lọ wo bí tí ẹ lọ wo àwọn ìwé ìròyìn tó ní the punch ní Tribune ní tàbí Vanguard náà ẹ lọ wò ń bẹ list wa ń bẹ gàdàgàdàgbà báyìí ni Tùngbà wọn tún fún wa ní nọ́mbà ọlọ pàtẹ́wọ́ fún Tùngbà jọ pam agókè àgbà náà sì ní lójoojúmọ́ ẹ̀ka wa ti kalẹ̀ báyìí o àtúndúpẹ́ fọlọ́ ẹ mọ
loud and clear ẹ ti rí kankan àìṣe bẹ̀rẹ̀ ni ẹ kú lé sà ẹ kú lé mọ̀ gbogbo ẹ̀yin olùkú mi ń bí mo kí n pé ẹ kú lé o bóun ni kí n ṣe rìn lónìí àlejò mi ò wá ọ̀nàrẹ́bù aláriwọn ò wá onídìí kan ọjọ́ mẹ́jọ òní wọ́n ń bọ̀ lórí ètò yìí pẹ̀lú ògo Ọlọ́run torí Friday tó ń bọ̀ yìí àfẹ́ yà sílẹ̀ ni independence Nàìjíríà ti kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tá a mọ̀ kíra wa pé ó tó ọdún mélòó tá a ti gbàjọba àwarawa báwo la ṣe lo ìjọba àwarawa láti gbà tá a ti gbà á Nàìjíríà gba òmìnira aláàbọ̀ lóko ẹrú aláàbọ̀ lóko ìyà aláàbọ̀ lóko ìrẹ́jẹ ní ìgbà náà lọ́hùn tí àwọn bàbá màmá ti wá tinú wọn ń dùn táyọ̀ wọn pé àdìgbò lọ́wọ́ amúnisìn o àpò lọ́wọ́ amúnisìn ní tòótọ́ ẹ jọ ṣáwágò múra wá sí báyìí ẹ̀yìn ara lé ṣé àwa fúnra lára wa tá a múra wá sí ó ń re ibi tá à ń lọ lónìí rèé lórí ètò lágbo òṣèlú tó ní rèé tẹ́ bá wo àwọn other countries káàkiri àwọn kan ń lo age limit àwọn kan kò sí tó kàn pẹ̀lú age limit ṣùgbọ́n ní Nàìjíríà wá ń bí à ń pariwo ọ̀dọ́ là ń fẹ́ o ọ̀dọ́ là ń fẹ́ o ọ̀dọ́ lè kó wá ṣe o ẹ jọ àwọn tó wà ń bẹ̀ ń sìn ṣọ́dọ̀ kọ́ ni wọ́n gbà kan ni ṣé ọ̀dọ́ kọ́ ni wọ́n nígbà kan àwọn tó wà ń bẹ̀ báyìí ààrẹ tó yẹ pé ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n ló di ààrẹ ààrẹ tó yẹ pé ọmọ ọgbọ̀n ọdún àbí mẹ́tàlélọ́gbọ̀n ló di tó di ilé asòfin tó dì mú ní Nàìjíríà náà ni ààrẹ tó jẹ́ pé ó wà ní ọmọ ogún ọdún bíi 27 years ó dín mẹ́tàdínlọ́gbọ̀n ló di gómìnà ṣé ọ̀rọ̀ tá à ń sọ yìí ṣọ́jọ́ orí ni àbí ìrírí èwo la fẹ́ mú lònú ẹ̀ òṣèlú mi ló tó ń bọ̀ yìí ìdìbò ló tó ń bọ̀ yìí campaign ló tó ń bọ̀ yìí youth la máa lò youth la fẹ́ àfẹ́ dàmọ́ bàbá sọ pé ìyá sọ pé we don't want them anymore ṣé èjì ni tó ń bẹ lẹ̀ yìí ni àbí experience ẹ jájọ wò ó láwọn apá kan lónìí lórí ètò yìí ó lọ fẹ́ máa wà láti pè wọlé dáadáa ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ kíní kan dájú lónìí ibi Nàìjíríà dé dúró tó dé dúró báyìí ọwọ́ mi ọwọ́ rẹ ló ti wà o ọwọ́ mi àtọwọ́ rẹ àtọwọ́ wọn ni ló ti wà o lọ́nà wo ẹjẹ́ àjọ yẹ̀wò fúnra wa lónìí ẹjẹ́ àwọn onílé oníkálukú wa tẹ́ wá nínú ilé tí yín báyìí káàdì ìdìbò yín dà ẹ mú jáde inú fámìlì mi àlérẹ́yọ kan odidi fámìlì àlérẹ́yọ kan ṣe àìpé nígbà tá àbẹ̀lẹ́yọ kan nínú ilé wa inú ilé mi inú ilé rẹ tá a lè rí ẹnìkan tó ní voters card lọ́wọ́ àwa gan fúnra lára wa sóṣèlú là ń ṣe a ní lágbájá ò dá tẹ̀mẹ̀dò sùn a lẹ́nu ọ̀rọ̀ akọni bẹ́ẹ̀ dìbò tí wọ́n máa nà wọ́n ti yàn án bẹ́ẹ̀ kò sí ní tó jọ àti ní incumbent governor incumbent ẹni tó wà lórí àlééfà tí wọ́n fi bùgbà jáde ṣé àwọn tí wọ́n fi bùgbà jáde hùn tí wọ́n bá ní káàdì lọ́wọ́ ṣé lè fi bùtì jáde kúrò mẹ́ àti ní incumbent president tó lágbára tó nífọ̀n tó lè kánná láti sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fi ìbò wọ́n fi gbé wọn jáde it's not by age ọjọ́ orí kọ́ o ipa ìrírí ni la fi ń sọ̀rọ̀ ìrírí iná ń pè ní ọ̀gá wọ́n ní yàwó jẹ́ ọlọ́gbọ́n Yorùbá ní pé bàbá ta ni tíṣà rẹ̀ ohun tó mọ̀ ń bèrè lónìí lórí ètò yìí ó ní wípé it is by age or by experience
ìlú yẹ ká máa fi yan àwọn èèyàn sípò òṣèlú. Ipò òṣèlú ṣé nípa ìrírí ni àbí nípa ọjọ́ orí, nípa owó ni àbí nípa kíni? Ṣé nítorí owó ni àbí nítorí ìrírí tẹ́ni yìí ti rí, àbí nítorí pé ẹni yìí dàgbà ẹjẹ́ á dìbò fún, àbí nítorí pé ẹni yìí jọmọdé ẹjẹ́ á dìbò fún? Èwo la fẹ́ dìbò ń bẹ̀ lórílẹ̀‐èdè yìí lónìí? Ìbò mi tó ń bọ̀ báyìí o, registration lọ online lórí voters card. Tẹ́ bá wà lọ, tẹ́ bá wà bọ̀ báyìí, ó dìgbà tó bá wá di 9 minutes lẹ́ẹ̀ma rí pàpàpàpàpàpà ọmọ yẹ efi bẹ́ẹ̀ bá ọmọ yẹ kíní ò bọ́mọ yẹ mọ́, aṣọ bọ́mọ yẹ mọ́, torí pé ọmọ yẹ ti rin ìhòhò, ó ti wúro wọnú ọjà. Ẹ̀yin dáadé, ẹ̀yin mọ́mí tẹ́ ń gbọ́ wa nílé báyìí, ṣé nípa ọjọ́ orí ni àbí nípa ìrírí la fi ń yanra wa sí ipò ní Nàìjíríà? Nta sọ̀rọ̀ lórí lónìí nù o, àbí nípa connection, àbí nípa bàbá àṣàlẹ̀ àti ìyá àṣàlẹ̀, bọ̀dá àṣàlẹ̀ àtàǹtí àṣàlẹ̀ olóṣèlú. Ṣùgbọ́n tí mo ní pé kájọ náà ń bẹ̀ lónìí, kájọ náà síta fúnra wa, ó náà ní pé assurance wo ló wà ń bẹ̀ pé tágbàlagbà bá ṣe yóò dáa. Ìdánilójú wo ló wà bẹ́ẹ̀ pé tá a bá gbé fún ọ̀dọ́ yóò dáa. Éèjì ni ká máa wá sáré lé ni pé ọ̀dọ́ ni ká gbé fún, àgbàlagbà ni ká gbé fún, àbí ẹni tó ní ìmọ̀ àti òye, ó lè jọ̀dọ̀, ó lè jágbàlagbà, ó lè jọmọdé. Ta wá ló yẹ? Ta ló yẹ ká gbé fún? Ta ló yẹ ká dìbò fún? Election mi ló tún ń bọ̀ yìí náà. Wọ́n á dìbò gọ́fúnà láwọn ibì kan, wọ́n á dìbò chairman láwọn ibì kan, wọ́n á dìbò councillorship láwọn ibì kan. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí ẹjẹ́ àjọ wá yẹ̀wò láàrin ara wa. Ṣé nípa ọjọ́ orí ni, age limit, ọ̀dọ́ la fẹ́, àgbàlagbà la fẹ́, àbí nípa ìrírí àti akitiyan tí rẹ̀ níbẹ̀ ti ṣe? Bóyá ládùúgbò ni, bóyá nílùú ni, bóyá lórílẹ̀‐èdè ni. Èwo ńlá wa ń lò ń bẹ̀ tá à ń pariwo lójoojúmọ́ ayé? Ẹjẹ́ ayẹra wa wò, ẹjẹ́ ayẹra wa wò. Ìbéèrè mi tò nínú o, tí mo sì fẹ́ kájọ dá sí dáadáa. Sọ́jọ́ orí ni àbí rírí, àbẹ́ni tó ti wà ń pò tẹ́lẹ̀, àbẹ́ni tí ò dépò rí nípa ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà? Tá a bá sọ pé ọmọdé ni ìní kó débẹ̀, kí ni tẹ́ ẹ rí tẹ́ ẹ fi lọ́mọdé ni ká gbé bẹ̀? Ṣọmọdé yìí ṣó ti lóye àgbàlagbà ṣá? Tẹ́ ẹ bá ní àgbàlagbà ló yẹ ká gbé bẹ̀, ṣáwọn àgbàlagbà yẹn ò ní jó láńgbáláńgbá? Ntájọ dá sí òrè o. Lágbo òṣèlú lètò, ètò lágbo òṣèlú mò ń bọ̀. Tí n bá dé wọn ò ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ síta, àjọ wa máa dá sétò. Tójúlùmọ̀ àsìkò tó, ètò tó gbajúgbajà lágbo òṣèlú. Àwọn ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ níkàlẹ̀ tẹ́tí gbọ́ wọn, tẹ́tí gbèdò kó tójúlùmọ̀ àsìkò tó, ètò tó gbajúgbajà lágbo òṣèlú. Àwọn ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ níkàlẹ̀ tẹ́tí gbọ́ wọn. Yóò dá, yóò má dẹ̀ dá o, yóò dá, yóò má dẹ̀ dá. Lórílẹ̀‐èdè tó ń san fún wàrà fún oyin. Yóò dá, yóò má dẹ̀ dá. Iṣẹ́ ìríjú wa báwo ni níbi ká yàn yín sí ilẹ̀ ti ṣe? Kí ni lọ́tẹ̀ tó ń bọ̀ yìí lágbo òṣèlú? Àwọn ará ìlú ti tẹ́tí sílẹ̀ ẹ sọ fún wa. Tẹ́tí gbèdò kó tójúlùmọ̀ àkóyá sófò. Ètò tó gbajúgbajà lágbo òṣèlú. Àwọn ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ níkàlẹ̀ ẹ tẹ́tí gbọ́ wọn. Ó gbọ́dọ̀ ní ilé tó kún òṣèlú o. Nínú ilé wa láti yànjú. Síbẹ̀ kí ló wá dé? Kọ́mọ ìyá má ṣe dára mọ̀ torí òṣèlú. Onírísí gangan báwo la ti ṣe o?
ẹnu ẹ̀yin ará mi ẹ jẹ́ aṣojúṣe wa o. Bóyá o kájọ ṣe. Àsìkò ti tó ẹ̀yin ará mi ẹ jẹ́ aṣojúṣe wa. Bóyá o kájọ ṣe. Jẹ́ kájọ ṣe ọ̀rọ̀ ìlú lè dùn síyàká. Ìmọ̀ tẹ́lẹ̀ o, ó ló ti tọ́ ìlú o, àwọn yẹn kì í lẹ́ni. Ìrọ̀lọ́ lógún ọdún, ìrọ̀lọ́ lógún ọdún, ọjọ́ kan ló ti tọ́. bẹ́ẹ̀ ni bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan báyìí òtítọ́ ó ba lójú ọ̀nà òtítọ́ ó ba ẹ gbàgbé tí mo la máa dá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà rèé 08113051009 08113051009 tàbí èkejì bí rẹ̀ 08056131009 08056131009 òní ẹ fi bá wa dá sí ètò mò ń bọ̀. Ibi Nàìjíríà dẹ̀ ń forí lé. A ò mọ̀. Ibi Nàìjíríà dẹ̀ ń forí lé. A ò mọ̀. Àwa ṣáláké gbàǹjarè sọ lọ́hùn ọba. bẹ́ẹ̀ ni kíkọ́ àǹjáre láfẹ́ bọ́lọ̀ ń fà báyìí ó ní bo ní nàìjíríà jẹ́ ọyọ́ gbogbo àná ní lágbára lọ́wọ́ ọlọ́run nàìjíríà àtúbà àtúnṣe 08113051009 08113051009 tàbí 08056131009 òdekẹ́ mọ́ kò wá sí orí ọ̀rọ̀ nàìjíríà náà òun la wà lágbo òṣèlú nìtò ètò ní lágbo òṣèlú ẹlẹ́dàpọ̀ mọ́ wa lórí facebook yín tàbí kẹ́ lọ subscribe sí Tungba FM live lórí youtube yín ẹ mọ̀ ní wa wò ń bẹ̀ kétékété hello 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 ẹ mà káàsán ẹ kú òní rédíò yín ẹ pátápátá tọ orúkọ yín bọ́lá ti ń pè. orúkọ mi ni evangelist ọlátìpọ̀. láti tọ à ń gbọ́ yín o. ṣe rí àtọmọdé àtàgbà gbogbo wa dá sọ pé ọmọdé la fẹ́ wà ń bẹ̀ àbọ̀ àgbàlagbà lọ fẹ́ wà ń bẹ̀ aláìmọ̀kan ni gbogbo wa. ìdí tí mo fi láláìmọ̀kan ni wá ètò tí pé òun tó yẹ ká fi bí ọlọ́run lọ́wọ́ àfi bí ọlọ́run lọ́wọ́. tá a bá fi bí ọlọ́run lọ́wọ́ ohun gbogbo ni ó wà sí ìrọ̀rùn àtọmọdé àtàgbàlagbà yóò rọ̀ wá lọ́rùn. ṣùgbọ́n tá a bá sọ pé ọmọdé ni àgbà ni ìrí kan ni à ń tara wa ni. tọ́ pé à ń tara wa ni. sọmọdé ní ìrírí bọ́mọdé bá débẹ̀ gbogbo ẹ̀ ní ó polúkúmutu òsínbọ́mọdé bẹ̀rẹ̀ síbẹ̀ tí ò ní dáwọn àgbà kó ní wà lẹ́gbẹ̀rẹ̀ gọ̀gọ̀ fún nígbà ẹjọ́ ọ̀dẹ̀ yẹ kó ṣe gan ní ọ̀sán tó kọ́ máa ṣe àfi ká fi lé ọlọ́run lọ́wọ́. ká fi lé ọlọ́run lọ́wọ́. ká bá fi lé ọlọ́run lọ́wọ́ ohun gbogbo ní ọ̀rọ̀ wà lọ́rùn. àdúgbò bọ̀lẹ̀ tí ń pè wá yìí sà. mo ti gbàdúrà láti gbé lórúkọ Jésù. àdúgbò bọ̀lẹ̀ tí ń pè wá. hello. hello. lágbo òṣèlú lẹ́tọ̀. inú mi dé pé mo wọlé lónìí. ẹ ṣe.
first timer first caller. ọlọ́dẹ ó dáa fún yín. gbogbo gbà ní mọ́tà nígbà ẹ̀ mo rò lọ́kàn lónìí pé àbáwọn kan bẹ bí ẹ fẹ́ kó máa wọlé. irọ́ o irọ́ o irọ́ o. àwọn gbà mo wọlé lónìí mo gbà pé kò rí bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀ o. ẹ wo gbogbo òní ìbàjẹ́. àmì ọlọ́run orúkọ yín sà. orúkọ mi ni Thomas Ajiboye láti Àjà. Thomas Ajiboye láti Àjà. láti Àjà. ẹ ṣé gan sà. ṣe rí àwọn ètò ni mo ń gbádùn ẹ̀. bàbá tó sọ̀rọ̀ sẹ́ńtì. ọ̀rọ̀ gidi ni wọ́n sọ. ẹ ṣé. bíbélì ní tí ìbá ti fi Ọlọ́run bá kọ́ ilé náà. àwọn tó ń kọ́ ń ṣe lásán. wọ́n ti lásán. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ Nàìjíríà Ọlọ́run ló lè ṣe é. Ọlọ́run ló lè ṣe é. a ní àwọn ọmọdé tí wọ́n ní bẹ̀rù Ọlọ́run o. a sì ní àwọn àgbàlagbà náà tí wọ́n ní bẹ̀rù Ọlọ́run tó yẹ pé bámú ni mo yó ni. èmi ò mọ̀ pé bí ń pọ̀ mẹ́nì kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni. bámúbámú làáyó. àmọ́ ká fi ọ̀rọ̀ wa jọ́nà lọ́wọ́. ẹ ṣètò kan láàárọ̀ yìí lórí wọ́n ṣe ìjọ ní àwọn kan sọ pé àwọn ò ní sí ilẹ̀ kan. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó ń lọ. yóò bá ló tún àwa la fún àtìfàfún tara àtìfàfún tìrè àmọ́ Ọlọ́run jí wa. àmín. Ọlọ́run jí Yorùbá o Yorùbá ti sọ̀wọ̀n Ọlọ́run jí wa káfíńtì mọ́ tó tọ́ àmọ́ ọ̀rọ̀ mi ni wípé Ọlọ́run fún wa ní èèyàn gidi tó lè tò ní. àmín Ọlọ́run. láyé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n sọ pé àwọn fẹ́ yan olórí àwọn fẹ́ yan ọba àìgbà tọ́lọ̀ yàn fún wọn. ìgbà tọ́lọ̀ yàn fún wọn ìlú wọn ó ráyè. wọ́n dìbò Ọlọ́run yàn fún wa o. àmín ẹ ṣé. bàbá ilé iṣẹ́ yìí ò ní jóná wọ́n ń dábò. àmín ẹ ṣé ẹ ṣé. thank you so much my brother my daddy from Ajah. ẹ mọ̀ káàsán. hello ẹ yín rédíò yín sílẹ̀ kẹ́ ẹ lè gbọ́ wa dáadáa. ẹ kúrò nídìí rédíò yín. mo ti kúrò náà mo ti kúrò náà. tó à ń gbọ́ yín báyìí orúkọ yín. orúkọ mi ni Tùnú láti Ògìjó. láti Ògìjó. bẹ́ẹ̀ni ṣe rí àti ọmọdé kéré àti àgbàlagbà orílẹ̀-èdè Nàìjíríà yìí kò sáà la lè ṣe fún ara wa. kò sí ìwé ìdáyẹ̀ sí síbẹ̀ àtẹ̀sílẹ̀ àtẹ̀sílẹ̀ sí àtẹ̀sílẹ̀ nàìjíríà kò sáà la lè ṣe fún ara wa orílẹ̀-èdè Nàìjíríà ti kọjá agbára àwa èèyàn. a ti ká pè ẹni tó ṣẹ̀dá wa kó máa rí kó máa tó orílẹ̀-èdè Nàìjíríà yìí. ẹ wá ń sọ̀rọ̀ kan ẹ̀ ní àní àwọn èèyàn jáde láti lọ dìbò àdúrà ní voters card àwọn ìta tí ń fi voters card tó sórí ipò tọ́sí wọn máa ṣe lọ́wọ́ máa ṣe lọ́wọ́ máa ṣọ̀nà wọn ṣe ààrẹ kankan ọ̀nà ògìtì ẹ̀rọ àbẹ̀rẹ̀ lọ́nà kápọ̀ ní gbogbo ọlọ́dẹ yóò dá wọn kọ́ láti ìbò wa gbé sílẹ̀ wọn ṣe náà sódà kò tẹ́ balẹ̀ lẹ́lẹ̀ bá wa ṣe kí ká pẹ́ tó ṣẹ̀dá wa tó ní gbogbo wa kó bá a ṣe ilé Nàìjíríà fún kú ẹ̀ẹ́dẹ̀kùsílẹ̀ kankan tó lè ṣe àgbàbá pè káṣẹ́ bàbá kó bá a ṣe bá a kó ẹ̀jẹ̀ orílẹ̀ Nàìjíríà ìkúrò orílẹ̀ Nàìjíríà tó lè da kọ́ńtọ́mìtì orílẹ̀ Nàìjíríà rẹ̀ da orílẹ̀ ṣùgbọ́n kò ní bàjẹ́. àmín ẹ ṣé gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ pé kí a fi gbogbo sí ọwọ́ Ọlọ́run pé Ọlọ́run nìkan ni ló lè ṣe ẹ jẹ́ kí n tún gba ẹlòmíràn láàyè láti pè wọlé ohun tá à ń sọ̀rọ̀ lé lórí òun náà ni pé ipò òṣèlú ní Nàìjíríà ṣe nípa ọjọ́ orí ni àbí nípa ìrírí. hello. ẹ mọ̀ ká sọ. ẹ káàtó sá o ẹ kú ètò Ọlọ́run ló ń tọ́ ẹ kú jẹ́ mẹ́ta o. àwa ni ẹ máa o. ẹ̀yẹ́ sà. orúkọ yín mà. Ajíjọlá Ànábì. Ajíjọlá Ànábì. bẹ̀rẹ̀ Adáramájà. ok. ẹ kú jẹ́ mẹ́ta. àwa ni ẹ máa. ṣé rí ètò tẹ́ ń ṣe ètò ni ọ̀rọ̀ dẹ̀ ni ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè tó ṣàánú wa. àmín o. ẹ̀ṣẹ̀ òun ló ń darí olóhùn ti àwọn èèyàn burúkú sí orí ìtẹ́ fún wa. àbọ̀rọ̀ mi ò yẹ kó tẹ́lẹ̀ tá a máa dédìí ẹ̀ tá a ní gbàgbẹ́ díẹ̀ à ń ṣe la máa kún fún àdúrà kọ́lọ́run tó bá wa yẹn ní gidi àtàyè ọ̀dọ́ o àtàyè arúgbó Ọlọ́run náà lọ́ba olùdarí. nǹkan tẹ̀lé fẹ́ sọ ń bẹ̀ ojú yẹn lọ gbogbo wa pátá ẹlẹ́ṣẹ̀ ni wa o ẹ̀ṣẹ̀ wa lọ́lọ́run fi ń dájọ́ fún wa o kò sí ìkankan o Ọlọ́run kó ṣe ní ọ̀rọ̀ fún wa ṣùgbọ́n ò ní bàjẹ́ o. amen
tó ìyàwó anágbé àjíjọlá ànábì ìlú Kòròbílà náà ti ń pè wá ẹ jẹ́ kí n dókè lọ mò ń bọ̀. àwa jálákẹ́ gbàǹjarè sọ́lọ́hún ọba wípé kó bá wa o. apariwo títí ipa pẹ̀tẹ̀ mú pèsè o. ìjọba tiwantiwa. àlọ́gùn títí ipa pẹ̀tẹ̀ mú pèsè. ìjọba tiwantiwa. democracy máa kẹ̀dẹ̀ wọlé kan. hello ta ló ń pè wá ń bo ni ẹ ti ń pè wá o a máa gbóyin dáadáa ẹ gbóhùn sókè àmọ́ ń lo slang àwọn ni pé sọ̀rọ̀ sókè hello ọ̀rọ̀ tó ní kìmí ni hello tó jẹ́ pé kò ń ṣe nǹkan ta lè sọ ẹ tẹ́lẹ̀ kan náà káàsán nítorí tá a bá sọ̀rọ̀ lọ́wọ́ ìjọba orúkọ yín bo lẹ ti ń pè ó wá túbọ̀ lọ́wọ́ àwọn èèyàn náà èèyàn mélòó ló ní voters card nínú arabẹyẹ sọ́lẹ̀ kan èmi ò mọ̀ orúkọ yín dáadáa ló ń jáde lọ́jọ́ ìdìbò láti dìbò tábà tiẹ̀ láàfin àwọn pípù yìí ń bẹ̀ èèyàn mélòó ló rẹ́dì láti jáde lọ́jọ́ ìdìbò láti sọ pé ókè o ó yá àwa náà fẹ́ lọ dìbò a fẹ́ yọ ẹni kúrò ẹ̀ńtà fẹ́ làfẹ́ kó wà ń bẹ̀ ibi tó ti lack sí ọwọ́ ara wa gangan nìyẹn yúùtù mélòó nú àwọn yúùtù wa tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí ló ń jáde dìbò ìmí inú wọn ọjọ́ ìbò bọ́ọ̀lù náà máa ń pè lórí field à ń rí wọn dáadáa are you with me sir? I'm with you. hello sir. hello mò ń gbọ́ yín mo wà pẹ̀lú yín. hello. mò ń gbọ́ yín ó dà pé nẹ́tíwọ́ọ̀kì ń ṣe bálabàlá ni o àbí tó o ti lè bété ó dà pé wọ́n ní àwọn yúùtù wa ta ló wá fẹ́ lò láti jẹ́ adarí pé ọ̀pọ̀lọpọ̀ wọn gan lọ́jọ́ dìbò bọ́ọ̀lù ẹ̀ máa ń gbá káàkiri orí fíìdì tó kò sí olùfẹ́ láti gba ìpè mọ́ lórí prógrámù yìí lénìí ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run a ó tẹ̀síwájú lórí rẹ̀ tó bá di ọjọ́ Jímọ̀ k'Ọlọ́run kó dá ẹ̀mí wá sí adúpẹ́ pé okun lọ́wọ́ àwọn tó bá mi tẹ̀tà fi ń gbọ́ mi ńlé mo dúpẹ́ lọ́wọ́ Kẹ́mi Ọ̀jẹ̀dìran Kẹ́mi Sport mo dúpẹ́ lọ́wọ́ Sodiq Akebolu ẹ máa darapọ̀ mọ́ wa lórí àwọn ètò wa gbogbo lórí Tongba FM live ẹ máa darapọ̀ mọ́ wa gbogbo ẹni tẹ́ darapọ̀ mọ́ mi lórí ètò lónìí tí máa ní kí n máa dárúkọ ní níjẹta ìbẹ̀rẹ̀ lóṣù sí adúpẹ́ púpọ̀ wípé ẹ ti ń fi àsìkò sílẹ̀ láti máa gbọ́ wa láti máa wò wá ẹ ṣé o àgbàná kò ní tán owó yín lágbàlọ́wọ́ Ọlọ́run kó tó di pé màmá lọ lónìí ẹ kì í ṣe happy birthday sí ṣúgà àmọ́ lọ́jọ́ bí ó nìyẹn ní àgbẹ̀dẹ ọmọláyé community wa PRO wa ní àgbẹ̀dẹ ọmọláyé community ṣúgà happy birthday to you in arrears lágbàlọ́wọ́ Ọlọ́run ìgbà ọdún ọjọ́ kan ìgbà ọdún kan àṣeyí sàmọ́dún ayọ̀bámi akínàdé lórúkọ tèmi bá fi ọ̀nàrẹ́bù sí déédéé tẹ́bádẹ́ fi ambassadọ̀ náà sí ara ẹ̀ náà ló wá ṣùgbọ́n ẹ pè mí ní ọ̀nàrẹ́bù ambassadọ̀ ayọ̀bámi akínàdé ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí fún ìkéde ìpolówó ọjà tàbí tẹ́ bá fẹ́ mọ̀ nípa ilé iṣẹ́ Tungba 08059799858 08059799858 àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan ó ń tẹ̀síwájú ẹ ṣé tẹ̀ǹtẹ̀ ti sí wa.